jẹ́ akíra wa kákíra wa ọmọ Yorùbá ẹ jẹ́ abára wa yọ̀ ṣẹ̀ṣẹ̀ kábára wa jó àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ọmọ aráyé sọ wọ́n sọ kiri àwọn pẹ̀gọ́pẹ̀gọ́ ṣẹ́nu bọ́ọ̀lì wọ́n sọ kiri wọ́n lọ́jọ́ ní Yorùbá wọ́n lálẹ́ ní Yorùbá láì fẹ́nu ìwọ náà Yorùbá pa Yorùbá dé Yorùbá wọlé ọ̀tá lulẹ̀ olúwo Yorùbá kojú ọ̀tá gbolẹ̀ olúkúkú ìgbà yìí lọ́dọ̀ àwa ọmọ ọba ọba bẹ̀rẹ̀ àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. Lẹ́ni wá kó wá wo bí ilé tí ń jóná bí pápá kó wá wo bí mọ́tò tí ń jóná bí pápá kó wá wo bí ènìyàn tí ń yọ̀rọ̀dọ̀ bí àkàrà ẹ̀wẹ́ tiẹ̀. kó takuru. ẹ̀wẹ́ tiẹ̀. kó yọ̀rọ̀dọ̀. ẹ̀wẹ́ tiẹ̀. kó takuru. ẹ̀tún bá mi wẹ́ tiẹ̀. kó yọ̀rọ̀dọ̀. ìgbà yìí lọ́dọ̀ àwa mọ̀ ọba ọba gbẹ̀rẹ̀ àwa náà bá Olódùmarè lólùgbèjà o àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ó lé ju tí wọ́n lọ o ẹ̀dá wa máa ló mú wọn o àwa ti jàjàyè ẹ̀jẹ̀ ọ̀tá làwa tẹ̀ mọ́lẹ̀ o láfi ṣètùtù àlátòní lọ òkè la ó máa wà o òkè la ó máa wà o látòní lọ òkè la ó máa wà o títí ayé o òkè la ó máa wà o aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Ẹ bẹ̀rẹ̀ ijó yá. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ.
òkè la ó máa wà o. títí ayé o. Òkè la ó máa wà o. Bẹ́nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé, ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn, ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé, ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro. Ó wá fẹ́ sọlé ayé dàwá ìlọ ó máa ṣe o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé, owó lọ́wọ́ là ń rèké o. Rírọ́ bá lọ lógún ọdún kò fẹ́ kẹ̀ mọ́, ìṣẹ́jú kan péré o, òtítọ́ yóò bá. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Yóò máa lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan ni. Òtítọ́ yóò lékè dandan. Sáṣọ òtítọ́ ó wà á lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá nínú lóko lẹ́yìn òde níbikíbi tẹ́ wà tẹ́ fi ń gbọ́ Ọmọlúkà Great TV. Ẹ kú rọ̀lẹ́, ẹ kú kó lè dáa, ẹ kú iṣẹ́ ìlú, ẹ kú ìfẹ́ mi, ẹ kú kó mọ́ bàjẹ́. Òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé, owó lọ́wọ́ là ń rèké o. Bí rọ́bà lọ lógún ọdún mo fẹ́ kẹ́ mọ̀
ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní o ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. gbogbo ẹ̀yin olóríire tẹ́ ń wò mí pátápátá ìbá ṣe ní Facebook lẹ ti wò mí ìbá ṣe YouTube lẹ ti wò mí ìbá ṣe ní TikTok mi àwọn TikTok tó tiẹ̀ fún wa láyè anywhere tẹ́ bá ti ń wọ Ọmọlúkà lọ́wọ́lọ́wọ́ báyìí mo bẹ̀ yín nítorí tọ́lọ́run ẹ pín ó ń bọ̀ àwọn láńdẹ̀ dé jẹ́ kí n kígbe sókè kí n sọ dáadáa kẹ́ ẹ lè gbọ́ ó ń bọ̀ àwọn láńdẹ̀ dé kí n ké dáadáa ó ń bọ̀ ṣé ẹ ń gbọ́ báyìí àwọn láńdẹ̀ dé ó ń bọ̀ àwọn láńdẹ̀ dé ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ ń bọ̀ eégún alárè ṣe rí káwọn ọmọ Yorùbá tá a bá múra àti lè bọ́ nínú ìgbèkùn tá a wà yìí ó máa ṣòro àfi tá a bá múra wa gírígírí tá a bá múra. mo sọ ọ̀rọ̀ fún wa nínú àwọn prógámù kan tí mo ṣe sẹ́yìn ọba méjì ni wọ́n rí ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí olórí àwọn ọba ní ilẹ̀ Yorùbá ọba tó jẹ́ ọba tí àwọn èèyàn gbàgbọ́ pé jẹ́ gbogbo tó jẹ́ bàbá fún gbogbo ọba pátápátá nílẹ̀ Yorùbá òun ni kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀ Ọ̀jájá Kẹ́mi Ògún bàbá òun ni Yorùbá gbàgbọ́ pé jẹ́ bàbá fún gbogbo ọba torí gbogbo àwọn ìlú tó wà nílẹ̀ Yorùbá Ilé Ifẹ̀ ni wọ́n ti ṣàn jáde wá lẹ́yìn Ọọ̀ni Ilé Ifẹ̀ ọba tí Yorùbá tún bọ̀wọ̀ fún tó tún ní agbára gidigidi kan òun ni ọba Ọ̀yọ́ tí gbogbo wa mọ̀ sí Aláàfin Ọ̀yọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook ẹ̀yin gangan ẹ bá mi pín program yìí ẹ gbé sọ pé ẹ tẹ́ Ọlọ́run sọ ìyàndá God bless you you are welcome Ọ̀dẹ́níyì Bọ́lájí kò ní bàjẹ́ fún yín ẹ káàbọ̀ sórí ètò Adéyọmọ Ayọ̀mídé ẹ̀yin tèmi ń gbogbo gbà mo tún repeat ẹ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tèmi tẹ́ ẹ ń wò mí gbogbo gbà tẹ́ ẹ bá ti ní birthday yín sọ́nà tó ti ń kù ọ̀sẹ̀ bíi 3 sóṣù kan ẹ mẹ́sẹ̀gì mi kẹ́ fún mi ní details ká celebrate yín ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ mo sọ fún yín ní ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ ẹ̀yin tẹ́ ń wò mí ẹ pín program má tú àwọn àṣírí fún yín torí wàhálà míì tún ti ń bọ̀ ṣé rí tẹ́ ẹ bá mọ tactics wọ́n ti report to me ní TikTok wọ́n ní mo ń sọ hate speech hatred oríṣiríṣi náà kà sí mi lẹ́sẹ̀ TikTok block mi kò kàn mí tí Facebook bá ní mọ́ ọ lọ lẹ́nu yìí tún á ń gbébi ìdíje mi people must hear us ẹ gbọ́ ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọmọ Yorùbá àwọn tẹ́ ń wò tó ń pè ní Fúlàní wọ̀nyí they are so desperate débi wípé wọ́n sa gbogbo ipá gbogbo ọ̀nà nọ́ńgbà láti rí i pé they conquer Yorùbá land tá a bá fúnra ẹ̀yin kan lè fúnra yín lọ kẹ́ sọ pé Ọmọlúkà get out idiot lọ wá ṣẹṣe pé mí lórúkọ tó wù ẹ́ ó máa ẹ mọ̀ pé tí n bá ti ń sọ tèmi ọ̀rọ̀ mi ò ní ṣe kó má ṣe mí kì í sọ Ọlọ́run ṣùgbọ́n tí n bá ti sọ bó ṣe máa ń wáyé nìyẹn torí pé kí ni ẹni tó gbénú mi ó ju gbogbo ayé lọ. Listen ẹ̀yin èèyàn mi ọba tí wọ́n tó ń wòṣe kejì tí wọ́n fún ní much respect òun ni Aláàfin Ọ̀yọ́ nínú ìtàn ìgbà àwọn àkókò kan wà tó jẹ́ wípé agbára tó wà lọ́wọ́ Aláàfin ó ju ti Ọọ̀ni Ifẹ̀ lọ Aláàfin ilẹ̀ Ọ̀yọ́ ló ń control gbogbo ilẹ̀ Yorùbá pátápátá under Ọ̀yọ́ empire ọba tó jẹ́ Aláàfin ilẹ̀ Ọ̀yọ́ òun ni emperor òun ló ń pàṣẹ gbogbo ibi tí ilẹ̀ Yorùbá dé kò dẹ̀ mọ́ ní ilẹ̀ Yorùbá tá à ń wò lẹ́nìí Ọ̀yọ́ empire ìgbà yẹn ó sún títí tó fi wọ apá kan ní ilẹ̀ Dahomey tí wọ́n ń pè ní Benin Republic lẹ́nìí ní ilẹ̀ Dahomey yẹn àwọn apá kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo wọn pátápátá
ìran Yorùbá ni wọ́n, gbogbo wọn ni wọ́n sì ń san ìsákọ́lẹ̀ fún Aláàfin Ọ̀yọ́. Ó kúrò níbẹ̀, ó wọ part of Togo, ó wọ part of Ghana, gbogbo wọn ni wọ́n ń san ìsákọ́lẹ̀ fún Aláàfin, part of Ọ̀yọ́ empire. Tó jẹ́ pé bẹ́ẹ̀ bá débẹ̀ bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ wọn tẹ́ béèrè ìtàn. Ọmọlúkà ti rí lára àwọn ìlú wọ̀nyí, mo ti dé bẹ́ẹ̀, mo ti dé Jẹ̀rẹ̀gbé lọ́dọ̀ kábíyèsí ń bẹ̀, mo ti dé Ìfọ̀yìn lọ́dọ̀ kábíyèsí, ọ̀pọ̀lọpọ̀ yìí lẹ máa rí wò nínú YouTube tàbí Facebook mi. Mo ti rìn tí mo ti dọ́dọ̀ àwọn kábíyèsí wọn, ìtàn ti bá mi sọ̀rọ̀ tí mo dẹ̀ ti gbọ́ ìtàn lẹ́nu wọn, tí mo rí i pé ní gbogbo ọ̀nà ìran Yorùbá ni wọ́n jẹ́. Kábíyèsí Badagry àti wọ ààfin ẹ̀ tá a ti lọ bá kábíyèsí sọ̀rọ̀ tó ti sọ benefits fún wa. Náà ibo ni mo wá ń lọ ni wípé tá a bá ń sọ̀rọ̀ àwọn ọba ní ilẹ̀ Yorùbá, a lè sọ pé báwo ni ti Aláàfin ṣe jẹ́, torí pé kí ni tá a bá ní ká máa mú Aláàfin lè ní rí gẹ́gẹ́ bí olórí gbogbo àwọn ọba. Olórí gbogbo àwọn ọba fún wa yàtọ̀ sí bàbá gbogbo àwọn ọba. Bàbá gbogbo àwọn ọba ní Aga Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀ sí. There is no doubt about that. Àrólé Oòduà àtolórí tó nílẹ̀. Now ẹ̀yin ọmọ Yorùbá, tá a bá ń sọ ìtò fa ìfàsẹ́yìn bá ìrìn àjò Yorùbá tá à ń pariwo yìí, tá a bá ń sọ wàhálà tó wà nínú ìran ọmọ Yorùbá lénìí, àwọn ọba ilẹ̀ Yorùbá gangan ni ọ̀pákùtẹ̀lẹ̀ tó fà á. Ó pẹ́ tí wọ́n ti ń dá wàhálà sí ìran ọmọ Yorùbá lọ́rùn. Láti ọdún bọ́dún wá làwọn ọba Yorùbá ni wọ́n ti ya ìkà fún àwọn ọmọ Yorùbá. Mo dẹ̀ ti sọ fún yín, ìkà táwọn ọba yìí ṣe òun ló bí ààyè tó gba àwọn bìrìtìkó tí wọ́n fi ráyè kó ìran ọmọ Yorùbá lẹ́rú, tí wọ́n fi ráyè tí wọ́n fi sọ Yorùbá di colonial territory wọn di èní. Tó bá jẹ́ wípé ìran Yorùbá fi ìmọ̀ ṣọ̀kan táwọn ọba Yorùbá tí wọn ò fi ìkùnsínú ẹ̀tanú tí wọn ò fi bára wọn rìnrìn àjò, àwọn òyìnbó àwọn bìrìtìkó wọn ò ní rí Yorùbá kó lẹ́rú di ọ̀la. Ẹ lọ wo fídíò bàbá Akíntóyè tó ṣe lọ́dún 2015 àbí 2016. Ọ̀pọ̀lọpọ̀ ìtàn yìí ló ti jáde ń bẹ̀. Kò sí gbogbo àwọn ẹ̀yà tàbí ìlú tó wà ní ilẹ̀ Yorùbá tí wọn ò ní àwọn ọmọ ogun, tí wọn ò ní sójà. Kàkà kí gbogbo wọn papọ̀ wọ́n jọ dojú ìjà kọ àwọn bìrìtìkó, níṣẹ́ la bẹ̀rẹ̀ sí ní gbógun tira wa. Àwọn báyìí bẹ̀rẹ̀ sí ní dìde ọ̀tẹ̀ síra wọn. Ọlọ́run mú wọn ti mú, wọn ti ṣe wọn. Má sọ ọ̀rọ̀ fún yín lẹ́nìí, mo fẹ́ ka àwọn kankan fún yín. Nígbà tó wá dé lẹ́bù kan, àwọn ọba wọn wá kúkú gba gbogbo agbára, àwọn fúnra wọn ló tara wọn o. Àwọn ọba wa ló gbéra wọn sílẹ̀ fún olóṣèlú ní tàǹjò. Tí n bá ń sọ eléyìí, ẹ̀yin kábíyèsí kankan tẹ́ bá rí fídíò mi yìí wò, ẹ má rò pé mò ń sọ láti dá àbùkù lé yín tàbí láti dá ìṣì lé yín tàbí láti yẹ̀yẹ́ yín. Mò ń sọ nítorí pé ipò táwọn ìjọba Nàìjíríà fi yín sí ó ń ba èmi lọ́kàn jẹ́, kì í ṣe àyè tó yẹ kẹ́ wà nìyẹn. Tá a bá ń sọ ìtàn Yorùbá, tá a bá ń jà fún òmìnira, àwọn ọba ilẹ̀ Yorùbá, they are part of the history of Yorùbá nation. We can never say anything with there is no history about Yorùbá land without the history of àwọn ọba. Láìsí àwọn ọba kò sí ìtàn kankan nínú Yorùbá nation. Lórílẹ̀-èdè Yorùbá tá à ń pariwo tá a là ń jà fún. Ẹ bá ẹ jẹ́ ká rọra máa mú ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Aláàfin ilẹ̀ Ọ̀yọ́, mo ti sọ fún yín lọ́pọ̀lọpọ̀ ọgbà, mo ní àwọn tó mọ Ọ̀yọ́ dáadáa, èmi ò kì í sábà lọ bẹ̀. Ìrìn mi sí ìlú Ọ̀yọ́ ò tí ì ju ẹ̀ẹ̀kan àbẹ́ méjì. Àwọn tó mọ bẹ̀ dáadáa sọ fún wa categorically pé àyè gba àwọn Fúlàní ní ìlú Ọ̀yọ́ ju ìlúkìlú lọ ní ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀ ìgbẹ́ àwọn ló ní Ìlọrin, wọ́n pàpà ní ààyè dáadáa. Ìyàtọ̀ tún kàn wá bẹ̀ ni pé ọmọ Yorùbá ló ń jẹ ọba ní Ọ̀yọ́, adé ló ń dé. Wọ́n ààyè yẹn gbà
ó clear. Yàtọ̀ sí yẹn wọ́n ní mọ́sálásí gbogbo nǹkan náà fi tẹ́ wọn lọ́rùn. Wọ́n sọ débi pé tí àwọn ọmọ Yorùbá àti ọmọ Fúlàní bá jọ ní issue, wọ́n ti ọmọ Yorùbá yẹn mọ́lé fún ọmọ Fúlàní lọ́yọ̀ọ́ tẹ̀ wò ní. Yorùbá àfúnra. Mo sọ gbogbo eléyìí torí wípé àgbà tí ò bá fúnra ó di dandan ó máa jì sí kòtò ni. Mo sọ ẹ̀yin kan kúkú tàgì mi ẹ̀ fúlàgì péjì mi ẹ̀ ń sọ oríṣiríṣi ẹni mo ń sọ hate speech. Láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn kò sí ìlú tó lè sọ pé àwọn fọwọ́ sọ̀yà pé ẹni tí ipá mú tàbí tí ìlú fẹ́ làwọn fi ń jọba. For the past 30 years ago now kò sí ìlú náà ní ilẹ̀ Yorùbá tá sọ pé ẹni tó wù wá tí Ifá mú rèé òun la fi jọba, kò sí ní ilẹ̀ Yorùbá. Láti bí 30 ọdún sẹ́yìn kò sí ìlú náà. Mo challenge àwọn ìlú yìí kandide kan sọ yàtọ̀ sáwọn ọba tó ti jẹ kó tó di nǹkan bíi 20-25 years ago, àwọn yẹn nìkan ni mo lè sọ pé bóyá Ifá mú tàbí ìlú fẹ́. Now ẹ̀yin ọmọ Yorùbá ẹ pín program yìí, ẹ má jẹ́ kó lọ lẹsẹ, ẹ má jẹ́ kí ibi flag ẹ pín ẹ̀yin dáhùn òbí ní Facebook yìí ẹ pín ẹ̀yin YouTube yìí ẹ pín, ẹ gbọ́dọ̀ jẹ́ kí rí program yìí flag. Àwọn olóṣèlú wọ́n ti wá mú ààyè àwọn lọ́balọ́ba, wọ́n ti sọ di political appointment. Ó ti di ẹ̀yin èèyàn mi dẹ̀ ń bínú sáwọn ọba. Lóòótọ́ yẹ ká bínú, ìdí ni wípé àìmọṣẹ́ akọ orogún òun ló fi kí orí bọ omi gbígbóná, òun lọ̀rọ̀ àwọn ọba wa. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn inú wọn ò dùn sí tó ṣẹlẹ̀ sáwọn mẹ̀kúnnù, inú wọn ò dùn sí tí ń ṣẹlẹ̀ sáràlú. Ọba àṣẹ wọn gbé ọba sínú sẹ́ẹ̀lì wọn tì mọ́lé. Gómìnà agíbu ọ̀dà pé ẹ lọ àrẹ́sì ọba yẹn tì mọ́lé ní ilẹ̀ Yorùbá wa. Ṣé ẹ rí ẹ̀yin ọmọ Yorùbá? Àwọn ọba fúnra wọn náà fi àyè lẹ̀ táwọn olóṣèlú fi gun orí wọn tán fi tẹ̀ wọ́n tán pátápátá. Wọ́n tẹ ọba mọ́lẹ̀ débi wípé ọba ò tiẹ̀ wá láyè kankan. Council of Ward nínú constitution Nigeria, Council of Ward ó ní agbára, he has a constitutional right more than the ọba. Council of Ward ó ní constitutional right ju ọba lọ. Now ibo ni mo wá lọ? Ẹ jẹ́ ká wá lọ sí Ọ̀yọ́ Aláàfin. Kó tó di pé mo máa dọbẹ̀, tẹ́ bá wọ àwọn ìlú kan nílẹ̀ Yorùbá ẹ fúnra ni. Àṣírí ṣẹ̀ṣẹ̀ tú jáde ní pé ọba Ìwó tó jẹ Olúwo tó jẹ kò sẹ́yìn Sultan of Sokoto àti Emir of Kano. Àwọn ni wọ́n mọ bọ́n ṣe fi Olúwo tó wà bẹ́ẹ̀ tán ṣe fi jẹ Olúwo. Ẹ má gbàgbé pé gómìnà tó wà ní Ọ̀ṣun nígbà tó Olúwo yìí tó jẹ Olúwo, ẹ má gbàgbé pé mùsùlùmí tó ń gbélé àwọn mùsùlùmí tí ṣòkòtò ẹ̀ ò kì í délẹ̀ wọ̀n yẹn, òun ni gómìnà yẹn. Ó máa ń lọ ṣe ìpàdé bó ṣe fẹ́ sọ orílẹ̀-èdè yìí di Muslim country nìkan. Ẹni tí mò ń sọ gbogbo yín lẹ mọ̀, Arẹ́gbẹ́ni. Ó wà lára àwọn tó ní lọ́kàn pé Nàìjíríà gbọ́dọ̀ change to Muslim, must become a Muslim nation. Àwọn ni wọ́n jọ ṣe pàdé bó ṣe gbé Sultan tó ṣe sọ di ọba ní Ìwó. Ẹ jẹ́ kí n sọ fún yín, ṣé àwọn Fúlàní wọ̀nyí wọ́n ti mọ ìtàn ìran Yorùbá, wọ́n mọ ìtàn yín, wọ́n mọ gbogbo ibi táwọn gbọ́dọ̀ wọlé sí wọ́n bá fẹ́ wí nílẹ̀ Yorùbá. Ẹ lọ kọ sílẹ̀, àwọn Fúlàní ní candidate lórí ọba tó fẹ́ jẹ l'Ógbómọ̀ṣọ́. Wọ́n ní candidate, mo sọ fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí, Sultan of Sokoto ó ní candidate. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ fúnra. Ẹ̀ fúnra. Níṣẹ́ ni gbogbo yín ẹ ṣe lè tẹ́ fẹ́. Wọ́n Nàìjíríà lẹ ń sáré ẹ̀ kiri, kò sí wàhálà, ojú gbogbo wa lójọ máa ń ṣe.
mo ń sọ fún yín sìn ṣe bẹ́ẹ̀ rí pé wàhálà ọ̀rọ̀ lọ́balọ́ba ti dojúrú báyìí ní Ògbómọ̀ṣọ́ ó ti dojúrú l'Ògbómọ̀ṣọ́ ẹni tí wọ́n ní wọ́n yàn wọ́n ti yí padà wọ́n làwọn ò fẹ́ wọ́n gbé lọ kọ́ wọ́n làwọn ò fẹ́ ọ̀rọ̀ yẹn ti di wàhálà báyìí àwọn Fúlàní Sultan of Sokoto ó ní candidate ẹ la béèrè lọ́wọ́ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ àwọn wọ́n lè má wàá mọ̀ pé ẹni báyìí candidate Sultan ni but ẹ lọ ṣe ìwádìí ẹ gbẹni tá a sọ wọ́n ti implant èèyàn sí wo wọ́n ń gbìyànjú àti implant èèyàn sí Ògbómọ̀ṣọ́ gbogbo ẹ̀ sì ń dàrú wọ́n ń ṣe gbogbo eléyìí kán lè ra by the time wọ́n bá ráyè tán yìí sọ́ọ̀lù àwọn tí wọ́n á send ìyàwó sí wọn wàhálà bẹ̀rẹ̀ sí ní wọlé wọ́n ti fọ́lùwò níyàwó ó ti mú ọmọ inú ìran ọba ló ti lọ múyàwó ní Kánò ó ti fẹ́ sínú ilé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ pálásì Olúwo bẹ́ẹ̀ kọ́ àwọn Fúlàní máa wọ bẹ̀ torí ànáwọ́ lọ́ba wọ́n á máa ṣeré bẹ̀ wọ́n máa jáde bí eré wọ́n á máa gbalẹ̀ wọ́n á máa kọ́lé wọ́n á máa ralẹ̀ wọ́n á máa dọ́ba lọ wọ́n á máa jẹ tó wù wọ́n ní Ìwó Yorùbá ẹ̀fúra tí máa ń sọ eléyìí tí mò ń sọ èyí ẹ̀yin tẹ́ ẹ bá sọ pé mò ń sọ hatred mo ń sọ bigot mo ń sọ hate speech that is your own cup of tea self-preservation. Lọ́wọ́lọ́wọ́ báyìí the same thing wọ́n ní orí wọn láyà wọ́n fẹ́ ìsọ tẹ́ ẹ̀ bá mọ̀ wọ́n gbìyànjú ẹ̀ nílé Ifẹ̀ o ẹ lọ wádìí ẹ lọ béèrè wọ́n gbìyànjú ẹ̀ nílé Ifẹ̀ agbára dádì wa ààrẹ agbára ẹ̀ kàn ju tiwọn lọ ni òun ló ń ṣe fortunate tó ṣe rí bàbá wa Ọọ̀ni tó wà bẹ́ẹ̀ tó ṣe rí lò agbára ẹ̀ ju ti àwọn tó kù lọ ni but ẹ̀yin ọmọ Yorùbá ní Ọ̀yọ́ Aláàfin lọ́wọ́lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ àwọn Ọ̀yọ́mèsì Ọlọ́run má jẹ́ kí owó kó ba ìran ọmọ Yorùbá jẹ́ ní ọdún 1992 Sultan of Sokoto ìgbà yẹn ó dẹ̀ kó ti kú sí Masido or whatever ló jẹ́ that very Sultan ó sọ statement kan ó lóun mọ ìṣòro ìran Yorùbá ó lọ́rọ̀ Yorùbá ò le ó ní ẹ gbọ́wọ́ fún wọn ẹ fún wọn ní ipò ó ní wọ́n fúnra ara wọn pa ọmọ ìyá wọn nítorí owó àti ipò ó ní Yorùbá tó ní Ọ̀yọ́ Aláàfin àwọn tí wọ́n ń pàṣẹ àwọn tí wọ́n mọ bó bá ṣe máa jẹ àwọn tó máa rìn sọ́tún rìn sósì tí wọ́n dá ifá tí wọ́n ṣe ètùtù tí wọ́n ṣe gbogbo tó tọ́ àwọn náà ń pè l'Ọ̀yọ́mèsì àwọn ló máa mú ẹni tó bá tọ́sí àwọn lánàá owó ẹ̀sọ́ pípẹ́ ní ìlọba ní ifá mú òun lọ mọ oyè ni wọ́n á já ewé oyè lé lórí tí ìlú bá ti gbà á wọ́n bẹ̀rẹ̀ ètùtù wọ́n ṣètùtù fún wọn gbéwọ ìpè yìí á ṣètùtù ẹni tí ifá ò bá mú tó bá wọ ìpẹ̀bí kò ní jáde ṣùgbọ́n báyìí àtẹni tí bá ò tiẹ̀ yàn àtẹni tí ò tiẹ̀ gbọ́n tán pè nífá ó wọnú pẹ̀bí á jáde agbádé sórí á lóun dọba kí nìdí gbogbo àwọn ìṣẹ̀ṣe gbogbo àwọn irúnmọlẹ̀ gbogbo àwọn alálẹ̀ tó wà nínú ìpẹ̀bí yẹn tí wọ́n bá ọba yẹn rìnrìn àjò lákòókò tó fi gbé wọbẹ̀ lọ yẹn gbogbo wọn ti sá kúrò níbi tán pè ní pẹ̀bí wọn ò sí bẹ̀ mọ́ torí kí ni àìṣòtítọ́ àti ìwà ìkà ìran ọmọ Yorùbá mo sọ fẹ́ nìkan lé ní kò sóògùn níbi kan báyìí lọ́jọ́ kọ́ ẹ jẹ́ ká tọ́ra wa kò sóògùn kankan níbi kan mọ́ ògùn ti lọ because ògùn fúnra rẹ̀ ò fẹ́ràn àìṣòtítọ́ kí ló ń pè lóògùn ọpọlọ ni is science ògùn is science tọ́lọ́run fi sí ẹ lórí kí ló máa wọn òyìnbó jòkó oògùn náà ní lọ́dọ̀ tí wọ́n jòkó wọ́n dẹ̀ bíldì jacket
tó jẹ́ pé tẹ́ bá yìnbọn sí kò ní wọlé. Wọ́n mú èkíní wọ́n mú kún méjì, wọ́n mú ẹni wọ́n mú kún èjì, wọ́n lò papọ̀, wọ́n sọ́dọ̀ díndín, wọ́n gbé wọ̀, ó yìnbọn sí ìbọn òde wọnú ẹ̀. Oògùn ní lọ́dọ̀ tiwọn, ọ̀nà táwọn fi ṣe ló yàtọ̀. It is science and technology. Oògùn táwa náà ń pè ní bí science and technology. Sáyẹ́ǹsì ò nílò irọ́, ó lè ṣe sáyẹ́ǹsì kó o parọ́ sí. Bó o bá ṣe díwọ̀n ẹ̀ ló ṣe máa rí. Exactly lọ́rọ̀ oògùn táwa náà ń pè lóògùn nílẹ̀ Yorùbá. Nígbà o bá mú gbòǹgbò lágbájá tó mú ewé akìka tó já papọ̀ mọ́ àtàrẹ mẹ́fà tó mú ti bímọ, tó o bá ṣèké ní díẹ̀ níbi tó ti yẹ kó o lo àtàrẹ méje tó o bá lo àtàrẹ mẹ́ta tàbí mẹ́rin, okùn wọn ò ní jẹ́. Okùn yẹn ò ní jẹ́. Oògùn fúnra ẹ̀ nílò, ó fẹ́ràn kan ṣe òtítọ́ kéèyàn dẹ̀ ṣòdodo pẹ̀lú òun. Ní gbogbo ilẹ̀ Yorùbá kò síbi tó ti ń ṣòtítọ́ tó ti ń ṣòdodo mọ́, òun lòògùn ò ṣe jẹ́ fẹ́nìbọ̀dì mọ́. Oògùn ò jẹ́ mọ́ ká má tanra wa jẹ. Òun lẹ́sẹ̀ máa rí ẹni tó jẹ́ pé kò rìn ní gbèrègbèrè ẹni tó yẹ kó jọba, wọ́n náà gbé wọ pẹ̀bí, á dẹ̀ wọ bẹ̀ ajáde apádé sórí á lóun jọba. Lọ́wọ́lọ́wọ́ báyìí Sultan of Sokoto tún ti ní kandidate fún ọba Ọ̀yọ́. Tí mi bá ní tàn yín, gbogbo àwọn Ọ̀yọ́ Mèsì wọ́n ti gbé àpò owó olúkálukú, wọ́n ti gbélé wọn lọ́wọ́, àwọn náà ti gbowó. Ẹni tí Sultan ń fà kalẹ̀ tó ń support ẹni yẹn gangan làwọn wá fà ọwọ́ ẹ̀ sókè báyìí pé òun ni Aláàfin Ọ̀yọ́ o. Ṣé bẹ́ẹ̀ ti ń gbọ́ nínú òsì wípé wàhálà ti ń ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ Aláàfin? Ṣèyí Mákindé àtàwọn Ọ̀yọ́ Mèsì àtàwọn kan wọ́n ń fa wàhálà, ọ̀rọ̀ tiẹ̀ ti di ọ̀rọ̀ kóòtù lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwa ò tètè mọ̀ tó ṣẹlẹ̀, ohun ti tá sí ìjẹ́ ìṣẹ̀lẹ̀ ti jáde. Ta ni wọ́n yàn? Ẹ jẹ́ kí n ka díẹ̀ fún yín nípa ẹ̀. Kí lorúkọ ẹ̀? Wọ́n ló jẹ́ Lukman. This is Lukman Badegeshi, the prince chosen by Ọ̀yọ́ Mèsì. Governor Makinde rejected him. He said the process was flawed and manipulated to favor him. He insisted on a new process, free and fair. Before we talk about him, let's talk about this man's father, his grandfather. Ìtàn sọ ní pé wọ́n yan máàlì tí wọ́n pè ní Lukman Badegeshi yìí. Àwọn Ọ̀yọ́ Aláàfin náwó ẹ̀ sókè. Wọ́n pe wá bá Ṣèyí Mákindé pé òun ni wọ́n fẹ́. Ṣèyí Mákindé wá reject ẹ̀ yìí pé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe láti lè favour ẹ̀, láti lè jẹ́ kí kinní yẹn kó bọ́ sí lọ́wọ́ ni pé òun ò ní gbà fún yín àti gómìnà of Ọ̀yọ́ state. Ẹ lọ tún ètò ìyan ọba míì, ẹ lọ tún ṣe tó máa jẹ́ òtítọ́ àtòdodo. Àwa náà mọ̀ pé irọ́ ló wà bẹ́ẹ̀. Gómìnà fúnra rẹ̀ ní candidate tiẹ̀ tóun náà fẹ́ kó jẹ́. Ṣé ẹ rí pé wàhálà wà nílẹ̀ Yorùbá? Gómìnà fúnra rẹ̀, Mr. Gómìnà, ẹ̀yin náà ní candidate ti yín tẹ́ ẹ fẹ́ kó jẹ́. Gbogbo ẹ̀ ló yé wa. Àìṣe mùmú àìṣe bèbí. Ẹ̀yin ọmọ Yorùbá, wọ́n wá ní ká tó sọ̀rọ̀ nípa ọmọkùnrin tó fẹ́ jẹ ọba yìí. Ẹ jẹ́ ká kọ́kọ́ sọ nípa bàbá ẹ̀ tó jẹ ọba rí, the late Badegeshi Aláàfin of Ọ̀yọ́. Báwo irú èèyàn wo ló jẹ́? Báwo ló ṣe jẹ́ ẹjẹ́ ká fún yín? Mákàlédè òyìnbó. Tí bá ti kà tán, màá wá túmọ̀ ẹ̀ fún wa, fún àǹfààní àwọn dájú wa àti mọ́tò wa táàbọ̀. His grandfather was King Bello Badegeshi. He worked with the British to build a Fulani Yoruba alliance, which homegrown Yoruba nationalists at the time, led by Awolowo, rejected. Bello detested anything Yoruba tradition. Check, Baba, detested anything Yoruba tradition. Kò fẹ́ gbé anything nípa àṣà àti ìṣe Yorùbá. Muslim nìkan ló gbà. Ẹ máa gbọ́. He refused to live in the old palace and built a new one with a mosque in the compound. Ó kọ́ palace tuntun, ààfin ìṣẹ̀ǹbáyé táwọn ọba ń gbé. Ó kọ̀ olóhùn ní gbébẹ̀. Ó lọ kọ́ ààfin tuntun fún ara ẹ̀. Ó wá kọ́ mọ́sálásí síbẹ̀ fún ara ẹ̀. Kò kọ́ ṣọ́ọ̀ṣì síbẹ̀ o. Kò ṣe ojúbọ Ògún àti Èṣù. Kò ṣe síbẹ̀ o tí wọ́n ti máa bọ Ògún, tí wọ́n ti máa bọ Èṣù. Kò ṣe síbẹ̀. Ó kọ́ mọ́sálásí sínú ààfin tuntun tó kọ́ fúnra ẹ̀. Mò ń bọ̀.
He stayed away from cultural activities and redefined the position of the Alaafin as a custodian of tradition. Ó mú gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú àṣà Yorùbá, pẹ̀lú ìṣe Yorùbá, wọ́n ló pa gbogbo ẹ̀ tì pátápátá, kò bìkítà. In tó ṣàgbésórí ni Mùsùlùmí, Kùránì kò wé gbogbo ẹ̀, kó ṣe ìṣe Mùsùlùmí tó gbé dání nìyẹn. Ẹ̀yin Mùsùlùmí ẹ má ṣì mí gbọ́. Mi sọ pé kéèyàn má ṣẹ̀sìn yín ọ̀tọ̀ lọ́rọ̀ ẹ̀sìn omi ò bọ́ sí wá o. Torí ẹ̀yin tẹ́ bá ń já wọnú prógráàmù mi tẹ́ bá gbọ́ tí mò ń sọ̀rọ̀ pé ó gbé Mùsùlùmí sórí ẹ̀ẹ́nì ṣe ni mo tún jìjà ẹ̀sìn. Kì í sọ̀rọ̀ ẹ̀sìn ni mo bá wá o. Now, mo ń bá ọ̀rọ̀ lọ lórí ọ̀rọ̀ bàbá Gbádégẹṣin. King Bello disliked the sage for rejecting friendship with the North. Wọ́n bẹ́ẹ̀ pé kó má bá àwọn ará òkè ọya lọ́hùn ṣe ọ̀rẹ́ papọ̀. Ó yarí kanlẹ̀ ní pé àwọn gangan ọ̀rẹ́ òun. When Akintola eventually worked with them to get the sage out of the way, he honored him by conferring to him the title of Ààrẹ Ọ̀nà Kakanfò. Akintola tẹ́ bá gbọ́ ìtàn ẹ̀, Akintola sọra ẹ̀ di ọmọ àwọn Fúlàní. Wọ́n sọ wípé Akintola gbọ́ èdè Haúsá ju èdè Yorùbá lọ. Èdè Haúsá dùn lẹ́nu Akintola gidigidi gan ju èdè Yorùbá. Ọ̀rẹ́ tímọ́tímọ́ l'Akintola àti Sultan of Sokoto ìgbà yẹn Bello. Nítorí pé Akintola ń ṣe ọ̀rẹ́ pẹ̀lú àwọn North. Torí pé ó mú wọn gẹ́gẹ́ bí iye kan ẹ̀. Ó rí Awólọ́wọ̀ àtàwọn tó kù gẹ́gẹ́ bí ọ̀tá. Ọba tá à ń sọ nípa yìí, ìyẹn bàbá Gbádégẹṣin tó fẹ́ jẹ yìí. Ó wá torí yẹn, ó fi Akintola ó fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. Gbọ́ mi, Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land ó fi jẹ. Mo ń bọ̀ dán. Wọ́n ní ẹ bá tiẹ̀ jẹ́ ká sọ nípa ìyàwó àtàwọn ọmọ ká fi wọ̀nyẹn lẹ̀. Fast forward, his son Lukman Gbádégẹṣin, a chief of the old block, totally dissociated from anything traditional at Oyo. He grew up at Sokoto under the guidance of Arab and Fulani scholars. Ẹni tó fẹ́ jẹ ọba lọ́yọ̀ Yorùbá mo ní kẹ́ ẹ fura ẹni ká gbẹnu lọ. Mọ̀ ní tí n bá ní mò ń wá nǹkan kan gbogbo ọgbọ́n tó bá wà ní sàkání mi ni màá fi wá o. Ẹ má jẹ́ nítorí the same thing làwọn Fúlàní ṣe fún yín. Gbogbo ọgbọ́n gbogbo tactics don't be surprised. Tí irú ẹni yìí bá di Aláàfin tó bá gbé adélé lórí tó dá Aláàfin, don't be surprised pé tó bá di Aláàfin tán tí a ti òjé bọ olóòjà ẹ̀ lọ́wọ́ abó adé yẹn dànù agbéláwà ní sórí aníláwà nínú òfin máa wé alówó òdàdé mọ́ ta ló fẹ́ mú nínú yín. Rí kankan wọ́n sọ̀rọ̀ fún yín pé rẹ́rẹ́ fẹ́ rúnṣẹ́ ẹ̀ rò pé mò ń ṣeré. Wọ́n sọ fún yín nínú ìtàn tí mò ń kà fún yín pé ó yọra ẹ̀pọ́n bẹ́lẹ̀ kò bá àwọn Ọ̀yọ́ ṣe anything tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe. Àní kò ṣe ìṣẹ̀ṣe, you are free on your. Ṣùgbọ́n àṣà àti ìṣe ìran ọmọ Yorùbá wọ́n ní kò ń dá sí. Sokoto ló gbé dàgbà. Agbọ́mọ ló lọ school ní Ọ̀yọ́ nìbàdàn, ó lọ school nìbàdàn ó ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n gbà tó parí bóyá secondary school nìkan ló ti gbọ̀nà Kaduna lọ, from Kaduna to Sokoto. Sokoto ló dàgbà sí. Under the tutelage of Arab and Fulani scholars, àwọn àfáà Fúlàní ìlú Ìlọrin wọn ò fẹ́ yán mọ́lẹ̀ ní pé ààfin Sultan ló fẹ́. Màá kà fún yín tẹ̀síwájú. Politically, Lukman Gbádégẹṣin identifies with the northern interest. Ṣé ẹ gbọ́ mi? Ẹ jẹ́ túkà. Politically, Lukman Gbádégẹṣin identifies with the northern interest. Wọ́n ní láti ìjọ́ tó ti mọ̀ nípa ìdánpẹ̀ lóṣèlú kò sọ́pọ́tì ìran ọmọ Yorùbá rí. Àwọn tó ń fún ní sọ́pọ́tì àwọn tó wá láti north nìyẹn. Àwọn ló ń bá ṣe
àwọn lọ̀rẹ́ ẹ̀ jẹ́ ká tẹ̀síwájú mo ń yàn fún yín ni. He used these connections to lobby for the throne. The Basharun, along with a few clerics working with the North, worked day and night to make sure he got that throne. Details of this is too sensitive to discuss online. Àwọn Basharun lára àwọn Ọ̀yọ́mèsì tó jẹ́ pé òun fún ara àwọn tó bá àwọn North ṣiṣẹ́ ní ẹni pé Yorùbá lógun ogun pẹ́ ìwọ tó bá lóhun tó jí tó lóye ogun ń jà ẹ́ má rò pé ogun ilé nìkan ló ń jà ogun Yorùbá gan ń jà ẹ́ ogun ìran Yorùbá ogun ń jà ìran ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá. This very man gbogbo nǹkan tó bá ń ṣe ti North náà Basharun tó wà lára àwọn Ọ̀yọ́mèsì òun náà tún já ara wọn ní North lọ́hùn tó jẹ́ pé gbogbo nǹkan tó ní láyé North náà òun ni wọ́n lò tó gbówó fún tó wá pín fáwọn Ọ̀yọ́mèsì tó kù tó fi rí i pé àyàfi tí Lukman Gbádégẹṣin Bello àfi tó bá di Aláàfin ilẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ Sultan of Sokoto pé this is our candidate. Mo ń bọ̀. Wọ́n wá sọ pé ọ̀rọ̀ nípa owó yẹn wọn ló wà too sensitive to discuss. Èmi ti sọ díẹ̀ bẹ́ẹ̀ mi ò fẹ́ bẹ́ẹ̀ ni wọ́n máa gbé jáde táwa máa mọ̀ ń bò bá yá tó bá ṣe bẹ́ẹ̀ á bẹ́ẹ̀. Wọ́n ní for Seyi Makinde, who is the governor of Oyo State, current Oyo State governor, he will be Alaafin today, and the great throne of Oyo will be an extension of Sokoto Caliphate. Wọ́n ní Seyi Makinde yarí pé òun ò ní gbà kí ààfin Alaafin yẹn kó wá di extension of Sokoto Caliphate bí Ìlọrin bó ṣe jẹ́ extension of Sokoto Caliphate. Bí ọlọ́lá ọba tó bá máa jẹ́ ńlọrin Sultan of Sokoto ló máa gbọ́ pa àṣẹ lé lọ́wọ́ abẹ́ ẹ̀mọ́ ni irú ẹ̀ náà fẹ́ kó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ ẹni tó fẹ́ lò wọ́n ti mọ̀ ó pẹ́ tí wọ́n ti ń kọ́ ní Sokoto ń bẹ̀ ó pẹ́ tó ti ń tún ènìyàn tó ti ń kọ́ wọ́n bọ̀ ní tìdí. Ọ̀yọ́ is the symbol of Fulani resistance. Ancient kings suffered many humiliations to preserve the throne. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ní ìyà ti jẹ gidi lọ́wọ́ àwọn Fúlàní ní ilẹ̀ Ọ̀yọ́. Mo ti sọ fún yín nínú ìtàn ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti kọ́ńkà ìlú tó ń pè lọ́yọ́. Ọ̀yọ́ bíi mẹ́rin ló wà. Wọ́n wọ ibẹ̀ lẹ́ẹ̀kínní wọ́n jẹun. Wọ́n wọ ẹlẹ́ẹ̀kejì wọ́n jẹun. Wọ́n wọ ẹlẹ́ẹ̀kẹta wọ́n jẹun. The same thing ẹlẹ́ẹ̀kẹrin. Ó dà pé Ọ̀yọ́ kẹrin lọ́yọ́ tó wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ọ̀yọ́ Aláàfin tó wà bẹ́ẹ̀ lọ́wọ́ yìí. Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹrin ni tàbí karùn-ún àwọn tó bá mọ̀ àwọn aṣọ torí mi ò rántí oyè Ọ̀yọ́ tó jẹ́. Wọ́n lè sọ báyìí nínú ìtàn tó ń kọjá ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Aláàfin ló ti jẹ ọ̀pọ̀lọpọ̀ ìyà lọ́wọ́ àwọn Fúlàní ogun Fúlàní. When Alaafin Amodo rejected Sokoto, his kingdom was invaded. When Alaafin kan ló jẹ́ bẹ́ẹ̀ nígbà táwọn Fúlàní fẹ́ wọ ìlú ẹ̀ when he rejected them wọ́n nígbà tó yarí mọ́ wọn pé láyé àwọn Fúlàní kóra wọn jọ wọ́n invade Ọ̀yọ́. Wọ́n dẹ̀ looted everything and the Alaafin Israel was looted. All the Egungun dresses were carried away along with all the young single women at Ọ̀yọ́. Wọ́n gbogbo aṣọ eégún gbogbo pálásì Aláàfin ní Ọ̀yọ́ wọ́n kó gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ wọ́n kó lọ àtàwọn aṣọ eégún àwọn èkú gbogbo ẹ̀ wọ́n kó lọ. Wọ́n tún kó àwọn ọmọ obìnrin tó jẹ́ sisi wọ́n kó gbogbo wọn lọ àwọn tó ṣe é padà nù wọ́n pa gbogbo wọn dànù. Lọ tẹ́ ẹ̀ bá mọ tí Ọ̀yọ́ tó ti fi ojú wa ṣe tó ti fojú ìran ọmọ Yorùbá rí ẹ̀ tí ìmọ̀ bí tẹ̀ lọ. Adélẹ́rù kan sì ẹ̀yin fúnra yẹn wá mọ̀ pé ẹ jẹ́ kí n sọ ọ̀tọ̀ fún yín o. Anyway, mo mọ̀. Alaafin Oduewu was taken to Ilorin as a prisoner. Odidi Alaafin was taken to Ilorin as a prisoner after he was captured at the Eleduwe
War of 1835, tried and openly executed for rejecting to surrender Ọ̀yọ́ to Ìlọrin and Gwandu. Wọ́n gbé odindi Aláàfin Olúewu. Wọ́n after tó rédi Ọ̀yọ́ tó mú gbogbo Ọ̀yọ́ tó ṣe báṣubàṣu mọ́ ṣe bẹ́ẹ̀. Wọ́n mú ọba yẹn wọ́n capture ẹ̀. Wọ́n gbé lọ sí Ìlọrin nítorí pé ó kò surrender fún ìlú Ìlọrin, kò surrender fún Fúlàní and Gwandu. Wọ́n ní publicly ní ojú gbangba táyé wọ́n pa ọba yẹn, wọ́n execute ẹ̀, wọ́n yanjú ẹ̀, wọ́n pa ní gbangba òde. Bọ́mọdé ò bá bàtàn abarọ̀bá. Another one, wọ́n sọ̀rọ̀ ogun tí wọ́n ti gbé lọ, that was 1835. Another one, Atiba, that is Alaafin Atiba, moved the capital to preserve the kingdom rather than watch it fall into the hands of Emir Shita of Ilorin. What they could not do through war, they are trying to do it through peace. Ọ̀rọ̀ nìyẹn o. Nígbà tí Aláàfin mi jẹ, táwọn bíbí tó ti ń dún mọ̀húrú kan fẹ́ wá kó, ó wá torí yẹn wá gbé ààfin, ó gbé ẹ̀kọ́tà yẹn kúrò níbẹ̀, wọ́n wá lọ tẹ Ọ̀yọ́ míì, wọ́n lọ tẹ̀dó. Kọ́mọ̀ bá tún rí kó, ìyẹn ló bí Ọ̀yọ́ míì. Bóyá Ọ̀yọ́ yẹn ló wá wà títí dè ní eléyìí àti ìlú. Ọ̀tọ̀ lọ̀yọ́ Ọ̀yọ́ pọ̀ o, Ọ̀yọ́ Ìgbòho, Ọ̀yọ́ Ilé, Ọ̀yọ́ Ọjọ́un, títí tó fi di eléyìí tó wà ńbẹ̀. Lórí pé kán jẹun ló débi tó dé. Kì í dẹ̀ ń ṣe àwọn àjèjì, kì í ṣàlejò bí kì í ṣe ìran Fúlàní. À ń sọ wọ́n là ń sọ hate speech, kò kàn yé. Kò kàn yé what I do with my life. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀lé. Now, ọ̀rọ̀ yẹn mo kà jáde, what they could not achieve through war, they are trying to achieve it through peace. Wọ́n ti gbìyànjú nípa tógun láti rí i pé wọ́n mú ìran ọmọ Yorùbá. Wọn ò rí ṣe, wọ́n wá fẹ́ gba ọ̀nà lọ́ba ń sìn. Don't be surprised. Tí Déjì Àkúrẹ́ tó bá gbó tó lọ, Fúlàní discover pé Sultan of Sokoto bá gbówó wá. Á gbówó fún àwọn Ọ̀yọ́ Mèsì. Tí wọ́n bá ti réyàn tó jẹ́ tiwọn, tó ṣetán láti ṣe tiwọn, wọ́n á gbówó yẹn, wọ́n á sponsor ẹ̀, wọ́n á jẹ́ kán gbé sórí oyè. Tó bá ti dórí oyè, àwọn alámọ̀sọ tó máa ṣe. Ó ti bẹ̀rẹ̀ níwò. Wọ́n ti gbìyànjú ẹ̀ lóṣogbo. There are some ọ̀pọ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n ti gbìyànjú ẹ̀ bẹ́ẹ̀ tán dẹ̀ ti ṣe. Ṣùgbọ́n ìbéèrè mi ni wípé ọmọ Yorùbá ṣé àpọ̀wọ́ lẹ́rán kó dẹ̀ máa rí bí eléyìí lọ? Tó bá ṣe wípé ẹ lọ bèrè ìtàn, ẹ go on social media and ask, ẹ lọ ka ìtàn Lukman Gbádégẹṣin, ẹ lọ kà nínú Google. Ẹ rí i pé gbogbo interest yẹ is about the law. Kò ní ìfẹ́ kankan sí anything tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá. Kò tiẹ̀ kò associate ara ẹ̀ pẹ̀lú Yorùbá kankan. Wọ́n sọ wípé ó ṣe personal assistant sí mínísítà kan rí tá a mọ̀ bóyá north ní bóyá middle belt. Wọ́n ló ṣe personal assistant pẹ̀lú ẹ̀. Lẹ́yìn náà ó associate ara ẹ̀ pẹ̀lú Atiku Abubakar. Atiku Abubakar ló ń ṣiṣẹ́ fún láti jọ́tà Atiku ti ń jà Atiku bọ̀, ló ti ń support Atiku for president. There are many things tí mo kà, èmi fúnra mi ti lọ sínú Google, mo ti lọ ka ìtàn. Ìmájẹ ẹ̀yọ́ ọmọ Yorùbá, ibi tí wọ́n bọ̀rọ̀ mú dé wọ́n ti yàn o, àwọn Ọ̀yọ́ Mèsì ti nawọ́ ẹ̀ sókè o, wọ́n ti gbowó, wọ́n ti nawọ́ ẹ̀ sókè. Gómìnà Ọ̀yọ́ state Mákindé ló yarí pé láyé òun ò ní gbà kí ààfin Aláàfin kó wá di extension of Sokoto Palace, pé òun ò lè gbà láyé àti láìláì. Ẹ gbọ́dọ̀ lọ túnṣe. Àwọn Ọ̀yọ́ Mèsì ti gbowó o. Ìyẹn la fi sọ pé eléyìí táwọn afọbajẹ tí wọ́n fojú wa rí nílẹ̀ Yorùbá gan lójú òun. Ègún tó ń ja ìran ọmọ Yorùbá, ogun tó ń jà ẹ́, o rò pé ogun lé bàbá ẹ, ogun lé ìyá ẹ nìkan ni, ogun Yorùbá gan ń jà ẹ́ tó bá gbàdúrà
fi ogun Yorùbá máa fi bú nínú ayé ẹ Ọlọ́run bá kó ogun ìran Yorùbá bú nínú ayé mi. Ọlámídé kan sọ̀rọ̀ kò sí kankan tẹ́ gbà lọ́wọ́ Fúlàní ilẹ̀ yìí gangan ni wọ́n sọ fún yín pàmò lónìí bàbá ńlá bàbá wọn ti sọ Ottoman Ford ó ní ilẹ̀ yìí is our inheritance Ọlọ́run ló jogún ẹ̀ fún wa and we will take it by jihad or by peace. Sultan Ottoman Ford òun ló sọ bẹ́ẹ̀. Ilẹ̀ yìí òun ló rànjú mọ́ wọn o. Ilẹ̀ yìí ni o ọmọ Yorùbá and don't be surprised bó ṣe ṣe fún àwọn Haúsá bó ti sọ fún yín wọ́n ti ṣe nílẹ̀ Yorùbá. Ó máa dàbí eré ni gbogbo agbára tí wọ́n sà wọ́n yan ọba lẹ́kọ̀ọ́ wọ́n pè ní Sẹ́ríkì Fúlàní of Lagos ọba ní bẹ́ẹ̀ bá mọ̀ ẹ̀yin lẹ́ ń pè Sẹ́ríkì lọ́dọ̀ tí wọ́n ọba Èkó ni that is the Emir of Lagos. Wọ́n ní ẹ̀mí àwọn náà sí Abẹ́òkúta Sẹ́ríkì Fúlàní Abẹ́òkúta Sẹ́ríkì Fúlàní Ìbàdàn wà bẹ́ẹ̀ Sẹ́ríkì Fúlàní wà l'Óndó ó wà l'Óṣogbo bó ṣe yan wọ́n káàkiri nìyẹn. Ẹ lọ wo bí wọ́n ṣe ń ṣe ẹ rí pé ṣe ni wọ́n ń ṣe bí ọba. Wọ́n sọ fún anẹ́sẹ̀ yìí pé eléyìí tó tiẹ̀ wà lẹ́kọ̀ọ́ yẹn èyí tó wà lẹ́kọ̀ọ́ Sẹ́ríkì Fúlàní Èkó wọ́n ní ẹ̀ńtọ́ràjì ẹ̀ ọba Èkó ò ní ẹ̀ńtọ́ràjì tí Sẹ́ríkì Fúlàní of Lagos tó ní eléko fúnra rẹ̀ ò ní. Wọ́n ti yan àwọn ọba fún yín ẹ̀yin lẹ̀ fúnra tẹ́ ẹ̀ mọ̀ àwa ń sọ ẹni ká gbẹnu lọ ẹlòmíì ní ṣe la fẹ́ kán rí wa wò tí olókàn fẹ́ sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ no problem. Màkàn àbíbànú ṣe ń sọ ohun tó máa ṣojú gbogbo wa ni bó pẹ́ títí 20 ọdún ó ń bọ̀ wá dọ̀la. Gbogbo náà sọ wọ̀nyí a wá ṣojú ẹ a ṣojú mi nígbà ó bá dọ̀la. Ṣùgbọ́n ẹ wá sọ fún mi ẹ̀yin ọmọ Yorùbá tí àwọn kálífẹ̀tì yìí Sokoto kálífẹ̀tì tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ sọ sí tí wọ́n gbé èèyàn tiwọn tó gbé lọ́dọ̀ wọn tó jẹ́ pé ó mọ everything nípa wọn tó ti sọ fún ìtàwọn fẹ́ tó bá sọ sí ìdí tó ṣe bẹ́ẹ̀ di Aláàfin ilẹ̀ Ọ̀yọ́ kílẹ̀ ǹjẹ́ ẹ lérò pé wàhálà ńlá ní ìtúrè. Ẹ lérò pé this is another wàhálà ọmọ Yorùbá. Sẹ́ríkì Fúlàní wà ní Gàngán tí Gàngán yẹn dún òun gan lẹ́bùn ẹ̀ tún kéré yẹbi Gàngán nìyẹn. Àwọn ìlú ńláńlá ẹ lọ wádìí kò sí gbogbo ìlú ńláńlá tó wà ní Yorùbá tí wọn ò ní Sẹ́ríkì Fúlàní ẹ lọ bèrè kò sí. Yorùbá yo bí iná lẹ́ Yorùbá rúrúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe Yorùbá ronú o Yorùbá gbónú o orí tàbá ponú àní lajú wálẹ̀ kí gbogbo ẹ̀ máa rí bó ṣe rí. This is disgusting. Ó bani lọ́kàn jẹ́ èèyàn ọmọ Yorùbá. I am a single man. Èèyàn kan péré báyìí ni mí. Tí n bá decide pé mi ìsọmọ́, àwọn tó bá tún fẹ́ wọn máa sọ. Ṣùgbọ́n tó bá délẹ̀, kó tó dọ̀dọ̀ Ọmọlúkà, ọ̀pọ̀lọpọ̀ ìlú láti lọ sí kó tó lè kàn mí. Torí pé kí ni ìṣẹ̀dá mi, Ọlọ́run tó dá mi, àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá. Wọ́n á rí pé mo pariwo tó for that reason wọ́n á ṣàlàbò lómi lórí. Tó bá dé mo sọ fún yín gbogbo pílánì wọn yìí owó tí wọ́n fẹ́ fi ja ìjà mú owó tí wọ́n fẹ́ fi rìn wọ́n ti kó nínú Nàìjíríà yìí. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ dìbò mú ẹ̀yin làánú ṣe mí fún ẹ̀yin lẹ ponú tẹ́ ẹ gọ̀ tẹ́ ẹ ya tìtìrì dírògbó tẹ́ ẹ fọwọ́ ń tọ́ omi látẹ̀rò fẹ́ ẹ gbádùn ẹ lóbi àwọn níbi tó wà yẹn ó ti rówó jẹ́ ibẹ̀ tó dáa omi ni ìwọ́n dẹ̀ ń kọwọ́ bọ omi tó ńlá ni. Compare to àwọn tó dìídì gbé korobá omi tí
tí wọ́n ń gbé ìyàtọ̀ wà nù méjèèjì ọmọ Yorùbá. Àwọn Jẹ́bà ní Sẹ́ríkì o, Sẹ́ríkì Fúlàní wà ní Jẹ́bà, èmi dé Jẹ́bà, Fúlàní pọ̀ gidi ní Jẹ́bà o, wọ́n ní Sẹ́ríkì tiwọn. Ó kàn lè ṣeé ṣe kó jẹ́ pé kábíyèsí Jẹ́bà ti já agbára ẹ̀ sílẹ̀, Bọ́lájí Sàlámì, wọ́n lè ti drop ẹ̀ gbogbo ipá tó fẹ́ sà gbogbo bó ṣe fẹ́ kápá sókè káwọn ìjòyè bẹ́ẹ̀ ti drop apá ẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ tó ṣẹlẹ̀ nìyẹn bọ̀ wọ́n ní pé wọn ò ní Sẹ́ríkì Fúlàní ń bẹ̀ yẹn bàbá ńlá ẹ̀rọ ni àwọn àmọ̀ kan níbẹ̀. Ẹ̀yin lọ ojú tì mí fún ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá, àtẹ̀yin lọ́balọ́ba, àtẹ̀yin níjòyè níjòyè, àtẹ̀yin afọbajẹ, àtẹ̀yin olóṣèlú, àtẹ̀yin olórí ẹlẹ́sìn, àtẹ̀yin ọ̀dọ́, ẹ̀yin lójú tì mí fún kí lẹ̀ ń jẹ ohun tó jẹ́ pé atán ohun ayé atán tẹ́ ẹ bá ti ṣe báyìí ó parí náà nìyẹn, orí olórí lágbèrè ẹ̀. I keep on telling people, where is Abiola today? Abiola happens to be the richest man in Africa and number 26 in the whole world. Nígbà yẹn tábà ti ṣe current affairs mo máa ń kà dáadáa, number 26 l'Abiola wà ní gbogbo àgbáyé. Where is Abiola fortunes today? Níbo ni gbogbo ọrọ̀ t'Abiola ní ibo ló wà lénìí? Àwọn ọmọ ẹ̀ kò sí ní top 100 ní Nàìjíríà yìí. Lè mo sọ̀rọ̀ Nàìjíríà mi sọ̀rọ̀ Áfíríkà. Kò sí ọmọ Abiola kankan ní top 100 richest people in Nigeria. Kò sí. Ilé ayé asán. Kò sí single ọmọ Abiola. Ọkùnrin kan wà náà nígbà yẹn bóyá Henry Yétí ó Henry Àkàndé. In fact orúkọ ẹ̀ wà ní number 3 ní the whole world nígbà yẹn lára àwọn tó lówó jù ọmọ Ẹ̀gbá náà ni. Òun dà lẹ́ni tí ẹ ti gbọ́rúkọ ẹ̀ mọ́. Àwọn Fernandez, who happens to be one of the richest person in Africa then, in the whole world, not Africa. Fernandez, kìnnìkan Fernandez lórúkọ ẹ̀, I think it's from Ilesha. Àwọn dà lẹ́ni tí ẹ tún gbọ́rúkọ wọn mọ́. Àwọn dà Rocha, àwọn dà lẹ́ni ẹ gbọ́rúkọ wọn mọ́. Ilé ayé ilé asán tó o bá ti dálẹ̀ ó parí. Tó o bá bìlíìfù pé wàá gbé fún ọmọ ẹ̀ ọmọ ẹ̀ á máa bá ẹ lò lọ bàbá ńlá ẹ̀rọ ni. Kì í ṣe Amẹ́ríkà. Kì í ṣe Amẹ́ríkà. Ayé asán kò mọ́lẹ̀ mọ́ fún. A máa tẹ̀ mọ́ yín létí. Tó bá wù yẹn mọ́ sọ̀rọ̀. But kíní kan dá mi lójú ọjọ́sẹ̀ lọ. Tẹ́ ẹ bá ti ìran ọmọ Yorùbá, àwọn ọmọ kéékèèké tí wọn ò tó wa wọ̀nyí tí wọn ò lè sọ̀rọ̀, tí wọn ò tí ì ní ẹnu tí wọn ò lóhùn, tó yẹ kẹ́yìn jẹ́ ohùn fún, tó yẹ kẹ́yìn jẹ́ ẹnu fún, tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ lẹ́ẹ̀dí sọ̀rọ̀. Nígbà wo bá tó àkókò tẹ́ ẹ bá tì wọ́n kọjá bó ti yẹ, àwọn ọmọ kéékèèké wọ̀nyí wọ́n ti di àgẹ́sì yìí, mo fi Ọlọ́run tó dá mi búra. Wọ́n dìde àgẹ́sì gbogbo yín pátápátá, wọ́n jẹ yín, wọ́n máa bù yín jẹ ni. Lies. Reality ni mo sọ fún yín. This is not a matter of joke. Òtítọ́ ni mò ń gbà fún yín. Tẹ́ ẹ bá kọ̀ bẹ́ẹ̀ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe. Mo bá tọ́ ìyá di àwọn ọmọ yẹn. Ṣùgbọ́n tó bá ti sún wọn tó tì wọ́n kọ̀ gírí. Àwọn ọmọdé wọ̀nyí á dìde. Wọ́n jà. Torí ìran Yorùbá ilẹ̀ yìí, ilẹ̀ tọ́lọ́run yọ́nú sí ni kò gbọdọ̀ bọ́ sọ́wọ́ àjèjì, kò gbọdọ̀ parun. Ìfẹ́ inú Ọlọ́run ló ṣe yọ̀ǹda ẹ̀ fáwọn ọmọ Yorùbá. Tí ò bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni kò ní dá wa síbi táwa á lọ dá wa síbi yìí. Kí ló dé táwa àbí táwa yìí? Ọlọ́run náà. It is the grace of God. A máa sọ fún yín ẹni bá létí ni kó gbọ́, ẹni tí ò bá dẹ̀ létí kó má gbọ́. That's all about it. That will be all for today. Fúlàní ti fẹ́ fi Aláàfin jẹ wò. Ojúlala kan fi ń ṣọ́rí ẹ̀yin ọmọ Yorùbá ẹ fúnra. And the funniest part of it tó dùn mí jù ni pé bó ṣe ń lọ yìí kò sí ọba Yorùbá tá sọ̀rọ̀. Ṣebí kì í ṣe ìlú mi, mi ò lè dá sí. Ní tí gbogbo wọn máa sọ nìyẹn. Kì í ṣe ìlú mi, mi ò ní àṣẹ àti sọ̀rọ̀. Ẹlẹ́yìn náà ni kì í ṣe ìlú mi,
mi ò ní àṣẹ àti sọ̀rọ̀ kì í ṣèlú yín náà ni ẹ máa sọ burúkú á dẹ̀ máa wọlé sí yín lára a máa wọlé sí yín lára a máa wọlé sí yín lára. Now una sabi o I don talk my own Ọmọlúkà ni mò ń jẹ́ Olúṣọlá Adéwálé Dèyìndé Fernandez God bless you. Yes ara àwọn Fernandez ara àwọn tó lówó jù lágbàáyé gbà kan nìyẹn when we were in primary no I think I was in JSS1 then lórúkọ yẹn rìn Fernandez àwọn Henry Akande àwọn Fernandez Abiola and so on and so forth àwọn yẹn ní ṣàpọ̀nà owó lágbàáyé wọn respect wọn kò sí country tí wọn ti respect Abiola. Where is Abiola fortunes today? Where is all his estate, all his properties? Kò sọ́mọ Abiola ní 100 top 100 list in Nigeria kò sọ́mọ ẹ̀ kankan bẹ́ẹ̀. Ẹ lásán bẹ́ẹ̀ asán nínú asán. Ọmọlúkà ni mò ń jẹ́ o kò ní ju báyìí lọ mo fi gbogbo tẹ́ ní mo fi bẹ̀ yín ẹ̀yin tẹ́ ń wò mí ní YouTube kí ló ń ṣẹlẹ̀? Ẹ bá tí ẹ fẹ́ ká máa ṣe fún yín ni ká máa gbé wá láìfù tá a bá gbé wá láìfù náà ẹ kì í rí wò dáadáa nẹ́tíwọ̀kì ńgbà bí kò jẹ́ kẹ́ ẹ rí wò abẹ̀tẹ́ bá ti ń wò ẹ máa bá wa share ẹ̀yin tẹ́ ń wò wá nínú ti YouTube ẹ bá mi máa pín ojú òní tì yín Ọlọ́run òní dójú tì yín ẹ pín ẹ jẹ́ kó débi tó yẹ kó dé àwa ò ṣe é torí pé a fẹ́ kán mọ̀ wá à ń sọ nítorí pé níta mọ̀ ipò yẹ ká sọ ni reality ni if care is not taken mo ń sọ fún yín lẹ́nu ni o Fúlàní á fi Aláàfin Ọ̀yọ́ wọn á fi jẹ wọn bá dẹ̀ ti lè fi jẹ ó parí fún ìran ọmọ Yorùbá kò ní ju bẹ́ẹ̀ lọ kọ́ tí ẹ jáde ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá ń bá ti rí mẹ́wàá náà mo lọ nù mo lọ nìyẹn tí bá ti rí 10 tí bá ti rí 10 mo lọ nìyẹn ó yá mi ò tí ì rí o kò sẹ́ni tó kọ o Ọlámilékan Sóbò kí ló ṣẹlẹ̀ ó yá kọ́ tí ẹ jáde ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá.